يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. kí ló kọ́ ẹ̀ Fàtáyì ayé tí ò tí ẹ lé dà Fàtáyì tọ́lọ lè wọ́ 4.5 million lákàntì bàbá rẹ̀ Fàtáyì ó sì lóhun ṣe súnnà eléri ibú ni ó Fàtáyì àkáǹtì 4.5 million inú àkáǹtì bàbá rẹ̀ nígbà tó rẹ̀ bàbá ó rò pé bàbá ó kú ni ọlọ wọ́ 4.5 million lábúrò Fàtáyì inú àkáǹtì bàbá rẹ̀ ìwọ lọ wá nígbà náà òun bú mùdírù wọ́n bú àwa àfáà Súfí ayé rẹ̀ ò ní dà. Bàbá alásọ̀látù Wàdángárì ìjákùmálì mo ló ń sọ̀rọ̀ yẹn so kí ló ń sọ ni pé ó ní Fàtáì Sàrùmí ìpé ìpìlà ìlàlùsúnà ọwọ́ owó bàbá rẹ̀ 4 million náà ló kó lórí àkáǹtì bàbá rẹ̀ so wọ́n wá ìpé ìntẹ́ẹ̀mà wúlẹ̀ máa ń sọ yìí àwọn èyí sọ táwọn ọmọ ń pa yẹn fà àwọn èso tí kò táàrí nípa yín àwọn ìparọ́ yín àwọn èsì ìsépèlè yín so àìsépèlè yín àìsí wá kúkúrú fún yín nítawọn wá fún yín náà ní pé kẹ́ẹ̀rí ìmọ̀nà Ọlọ́run kẹ́ẹ̀kú nídìí àdánwò tẹ́ẹ̀rán káàkiri yìí nítawọn wá kẹ́ẹ̀ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam kẹ́ẹ̀mọ́ sí àwọn èèyàn lọ́nà máa kẹ́ẹ̀yé kó àwọn èèyàn wọnú náà má ń táwọn ń sọ nìyẹn ẹ má kó àwọn èèyàn sí di ẹbọ má ẹ má kó àwọn èèyàn sí di kúfúrú má pẹ̀lú ọkọ̀ àsàlátù ń táwọn sọ nìyẹn so kìí kú sí pé ìwọ lọ́kọ̀ àkọ́kọ́ àfà nínú ìrìn yìí èwo ní ń ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn obìnrin olóbìnrin yìí so bá ti ń sọ fún gbogbo everybody náà nìyẹn so yóò wá mí pé kó wá máa wá ní irọ́ ni wọ́n máa pa máa wà ọ̀rọ̀ tó ń sọ yìí ó ṣẹlẹ̀ àmọ́ ohun ògbọ́n tó ṣẹlẹ̀ gángan tó ògbọ́n tó ṣẹlẹ̀ ọlọ́run wá sí ní ẹnu wádìí in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹ̀rí pé ìtawa ni mo wà yìí tó wọ́n pọ́ sí òkè kó jẹ́ pé ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó ń jẹ́ wá lédè mi bóyá àwọn ọ̀nà ń bọ̀ so ẹni tó ṣẹlẹ̀ sí kò kí ń ṣèlè ọmọ ẹ̀ àbúrò mi ni òun ló ṣiṣẹ́ burúkú yẹn kódà ara tó ṣe fóònù onímọ̀lọ́wọ́ ẹ̀ iPhone 8 ń tọ́lọ́ra lọ almost bí bóyá 150,000 naira ọmọ tó wà ní secondary school so gbogbo kí ní ẹ̀rọ àgbà náà rẹ̀ kódà lónìí olónìí yìí náà ni aláàjì ń sọ fún yẹn pé wá lè dùn pé ẹ ta fóònù yìí wọ́n ní àbùkátà tà á ó bá ń kó owó rẹ̀ fóònù yẹn náà mú lọ́wọ́ yìí so ọmọ yẹn náà wá lónìí pẹ̀lú mọ́mọ́ rẹ̀ wọ́n ń béèrè pin code tí wọ́n fi ń sí fún fóònù yìí wọ́n ní kó máa pe pin code yẹn fún mi so ló pè fún mi ọwọ́ ni mò ń kọ́ sí tí mo padà wá kọ́ sínú ìwé so òun náà ni pé bí ó ṣe rí nìyẹn ń tó ṣẹlẹ̀ but ó wádìí ẹ̀ dáadáa so ti gbọ́ àwọn Yorùbá wọn lọ́rí mọ́ sí kéde kan wọ́n lè hàn bí o rí mú ṣó ti yé so lọ́lẹ̀ tún mú o sì ní rí mú bí ní láìta so òun náà ni pé àwọn ò ní parọ́ mọ́ yín o wàláì bọ́rọ̀ bá ṣe rí gẹ́gẹ́ làwọn sọ fún yín àwọn ò sì ní wá àtàmà torí pé àpẹẹrẹ mùnáfíkí ni kí ọmọ báyà jà kí ọmọ ṣe pòkì níbẹ̀ tọ́bá ní ìdá ọ̀sọ́nà fàjára ànábì ní tí mùnáfíkí yẹn bá ń jà yóò sì máa wà pòkì kí ni wà pòkì sọ́wọ́ wọ́n ní pé in tí ò sí ní ọmọ sọpọ́ wà irọ́ ní ọmọ fi jà sọpọ́dà tẹ́ bá jẹ́ olùbẹ̀rẹ̀ náà ọba tí bá sì ń jà yóò sì máa pé eléyìí kò rí bẹ́ẹ̀ àleparọ́ mà mẹ́jì gbélé àwọn jẹun wájì náà so àmọ́ wọn kàn wọ́n bá gbogbo ẹ̀ káàkiri ó tó kẹsẹ̀ kó sẹ́lẹ̀ kan ọlọ́run bá ní kọ́dà tẹ pé wọ́n bá ń bí sí ẹnìkan pé oṣù wa fẹ́ bàjẹ́ wa jẹ́ àbàjẹ́ rẹ jẹ́ wọn lòún bẹ́ẹ̀
ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا أقرب للتقوى. So gbogbo kini statement of account omi ọgbà tó ń pèdè mi ọgbà ní bàbá gbèdé lọ́wọ́ mi ni wọ́n gbèdé lọ́wọ́ so wọ́n sì ní kí n wò ó kí ni problem rẹ̀ ní problem ẹ̀ dẹ́ńdọ̀ làwọn afẹ́ wọ́n kan ní ìlàfẹ́ ló kan family yẹn rí yes àbí nítorí bá lè pa ní ẹbí àbí ẹtí ò bá ní ẹbí náà àbí so ọlọ́run ó ṣàlùkọ́ wa so wọ́n náà ni pé tó máa wádìí dáadáa sòtórí tó wá yẹn o ò lè rí nínú láì tààdà so aburú látàrí lọ́mọ ẹni tó ń sáàsì súnmọ́ lẹ́ṣẹ́ náà lẹ́sà wọn káàkiri sòkòrò kó ṣàlù fún wa so ẹni fóònù náà mo mú lọ́wọ́ yìí mo mọ̀ náà mo jáde ní kó fi lè mọ̀ pé èyí tí ó ṣẹlẹ̀ ní àwọn kámínà mẹ́kùsẹ́ tó wà ládùúgbò tí ò ní níta sọ́dún bọ́mọ̀ yẹn ṣe ń ṣe pé ṣé òun ló ń ṣe kó tó wá di pé àṣírí ṣe kí ni àṣírí tú. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.